àṣírí tó wà ńbẹ̀ ni pé ọmọ mi ò gbọ́dọ̀ sọ pé Oriyomi Hamzat ni bàbá òun ní school. ṣé lóòótọ́? wọn gbọ́dọ̀ sọ. ìyàwó mi gan ò gbọ́dọ̀ sọ pé ìyàwó Oriyomi Hamzat lòun. àǹtí níbi marital kìíní nígbà tá à ń sọ̀rọ̀ tó yẹ kí n send sí yín mo kọ complicated. bẹ́ẹ̀ ni ẹ kọ́. torí pé mi gbọ́dọ̀ reveal marital status mi wọn gbọ́dọ̀ àwọn yẹn nígbà tí mo kàn kó bá wọn ni. so gbogbo wọn ti pè mí àfi tí ẹ bá fẹ́ pa mí ní ṣe tí mò ń ṣe yìí o ẹ fi mí lẹ̀ o but mi ò ní jẹ́ kó kàn yín. màá gbìyànjú. màá gbìyànjú so ẹ lè rí mi kí n post ọmọ mi ẹ lè rí mi kí n post ìyàwó mi ẹ lè rí mi kí n post family matter mi kò ṣe pé bóyá ìyàwó mi pọ̀ àbí nǹkan kan àbọ̀mọ́ pọ̀ no mo ń try ní ìfẹ́ fi tèmi kó bá wọn torí mi lọ́lọ́run ránṣẹ́ kì í sàwọn ọ̀tọ̀ ni tọ́lọ́run rán wọn so mi wá gbọ́dọ̀ fi ètò rìn mi yẹn kí n fi kó báyé wọn kó má jẹ́ pé wọn ní padà dìgbà yẹn kan tó rí jẹ́ because tí mo gbé lọ́wọ́ yìí ní òkè àwọn tí mo máa ń bá fà kì í ṣe àwọn tí ò lágbára. kí wọ́n ṣàwọn èèyàn lásán. kò ṣàwọn èèyàn lásán so ìgbà tí wọ́n parọ́ kan mọ́ mi tí wọ́n ní mo pààyàn tí wọ́n fi jù mí sẹ́wọ̀n ìgbà tí mò ń lọ gbà yẹn wọ́n wá mú mi jáde nínú prison lọ́jọ́ kan. wọ́n ti tì yín mẹ́wọ̀n rí. mo ti lọ ẹ̀wọ̀n olóòtú mo ti lọ DSS rí náà tó yẹ pé ike tí mo fi mú mi náà mo fi ń ṣẹ̀yọ́ mo ti lọ DSS rí tó mi lè padà lé gan mo láti lọ flush system nígbà tí mo kúrò níbẹ̀ ni toró lágbára ọ̀rọ̀ ọjọ́ mi ìtún nìyẹn ọ̀rọ̀ mi pọ̀ díẹ̀ o so wọ́n wá mú mi jáde ní prison yẹn wọ́n ṣe wá mú mi jáde mo wá chance láti wo Facebook láàrin ìṣẹ́jú bíi méjì bí mo ṣe wò lọ́wọ́ ọlọ́pàá yẹn ọ̀rọ̀ mi ni mo rí mo ṣáà ń ṣe gbogbo tí mo ṣáà rí ọ̀rọ̀ mi àkíndóde tọ̀rọ̀ mi tó báyìí sáwọn èèyàn mọ̀ mi tó báyìí ni wọ́n nítorí pé wọ́n tì mí mẹ́wọ̀n ní tọ̀ Ọlọ́run ṣeun o mo wá tẹ kọ́mẹ̀ntì ẹyọ kan èyí tí màá kọ́kọ́ rí ni pé Ọlọ́run mú Oriyomi nígbà yẹn mi ò nílé lórí mi ò láṣọ lọ́rùn gbogbo owó tí mò ń rí láyé àwọn ọmọ ọlọ́mọ tí mò ń sàlábẹ́ bíríìjì mo fi ń tọ́ ìkànnú àwọn ọmọ yẹn náà ló kú tí mo fi dèrò ẹ̀wọ̀n tí ìjọba tó wà ń bẹ̀ fi yí mọ́ mi lọ́wọ́ tó náà ti fẹ́ mú mi tẹ́lẹ̀ torí mo máa ń bá wọn jà mo wá ní wọ́n á dùn mí pé so yẹ kéèyàn tí wọ́n á sọ pọ́lọ́ mú mi mi ò ṣe fúnra mi náà ṣé mo pé yóò káyàn lára bẹ́ẹ̀ni mo á ṣe mi ò ṣe kíní fúnra mi náà mo á fẹ́ wo oríṣi tó ṣe sọ pọ́lọ́ mi wá ní pé Oriyomi ti step on toes mo wá ju fóònù yẹn lẹ̀ mo fẹ́ ni tó ní padà mo wá meditate lórí statement yẹn pé mo ti step on toes. àwọn toes àwọn ta ni. mo wá rí i pé òótọ́ ló sọ mo wá padà click ẹni yẹn mo wá wò láti wo profile ẹ̀ mo wá rí i pé bàbá rẹ̀ ìkan nínú àwọn ọba tí mo ti rọ̀ lóyè ni èmi ni mo gbadé lórí bàbá rẹ̀. ẹ tún gbadé lórí ọba. mo gbadé lórí ọba o. Oriyomi Hamzat. mo ti rán ìgbà tí mo dẹ́wọ̀n àwọn tó wá pàdé mi àwọn tí mo rán lọ ló pọ̀. ara àwọn tí mo rán lọ ti di pásítọ̀ ń bẹ̀ àwọn tí mo rán lọ ti di àáfàá ń bẹ̀. ẹjọ́ tẹ rán lọ bo. tí mo rán lọ ẹ̀wọ̀n wọ́n ṣe pátí fún mi nígbà tí mo débẹ̀. ìyàwó mo gbà lálẹ́. kí ló fi ṣeré yìí bàbá rẹ̀ ó fún ẹnìkan nílẹ̀ tí wọ́n ti máa ń dá orí àwọn èèyàn tí wọ́n ti máa ń yanjú àwọn èèyàn so ẹni yẹn wá máa ń ṣe bí olówó láàrin ìlú Ìbàdàn máa lọ mọ́ bọ́ àwọn èèyàn wá mọ̀ kò sẹ́ni tí ó sọ mo ṣe kó kámẹ́rà wọnú gbónú mo ṣe rìkọ́ọ̀dù ẹnu lọ́ba lòun ọmọ mo lóun mọ̀ sí òdìlé Olúbàdàn àfààfààfà wọn yọ lóye àfẹlòmíì jẹ ó lóun ọba mi fà ń gbọ̀ ya lọ sákùn Nàìjíríà ọmọ rẹ̀ ló wá sọ̀rọ̀ yẹn now tí mo bá wá nílò èèyàn kan tó wà influential ní time yẹn kí n lè jáde níbi tí wọ́n tì mí mọ́ so wá rọrùn láti jáde ọwọ́ ò mọ̀ kan ọwọ́ ni torí àwọn alágbára ni mò ń bá fa nǹkan torí pé ẹni tó jọ̀lẹ náà kì í lè yàn jẹ alágbára ló máa ń yan ọ̀lẹ jẹ so àwọn tí wọ́n lè support mi ọ̀lẹ ni wọ́n ṣùgbọ́n àwọn tí wọ́n fìyà jẹ wọ́n tí wọ́n lè mú mi kúrò bí wọ́n bá tì mí mọ́ alágbára ni wọ́n so mi ò níyàn kankan lẹ́yìn ìjọ Ọlọ́run lọ ẹ wá béèrè kankan mà ẹ má gbàgbé ìbéèrè yín o ẹ béèrè ẹ sọ pé igi lẹ́yìn ọgbà bẹ́ẹ̀ni nígbà tí mo wá jáde prison yẹn àwọn olóṣèlú àwọn èèyàn ńláńlá kan wọ́n wá pè mí wọ́n ní tí mò ń ṣe dáa wọ́n ní bọ̀rọ̀ mi dàbí àkàbà tó fẹ́ gòkè tí ò wá fara tigi kankan
pé bó ló ṣe fẹ́ báwo ló ṣe débẹ̀ fẹ́ débẹ̀. pé tó jẹ́ ń lọ ẹ̀wọ̀n nú kí n lọ ronú sí kẹ́ ẹ lọ máa wárí fún àwọn ọ̀bàlújẹ́. thank you kí n lọ ronú sí ìgbà tèmi náà wá ronú sí mo á rí i pé lóòótọ́ wọn lágbára ṣùgbọ́n agbára kan ju gbogbo agbára wọn lọ bẹ́ẹ̀ni. èmi náà wá lọ dì mọ́ n tó ju àwọn lọ one with God is majority bẹ́ẹ̀ni. so mo fúyẹ́ gan ṣùgbọ́n Ọlọ́run tó wo ni mo dì mọ́ tí mo bá ń lọ olóòtú tí mo bá fẹsẹ̀ kọ mo máa ń wò pé kí láì dáa tí mo ti ṣe tẹ́ ẹ fi fẹsẹ̀ kọ tí mo fi fẹsẹ̀ kọ yìí ní sọ pé èèyàn ló ń ṣe mí màá ní ta lẹni náà tó sunkún dọ́dọ̀ mi tí mi ò rẹ̀ lẹ́kún tí mo dẹ̀ ní nǹkan náà lápò ẹ̀rù máa bà mí àwọn tí màá máa rò nìyẹn máa ń yáwó fún yàn lówó èèyàn sunkún dọ́dọ̀ mi ó ní di 10,000 mo dẹ̀ ní 5,000 lọ́wọ́ mo dẹ̀ mọ̀ pé ó fẹ́ kú fún kinní ọmọ tó tẹ̀lé mi wá lè sọ mo máa ń yá owó I will borrow to ṣojú àánú. now another ká tó kúrò ní ìpele yìí àwọn èèyàn máa ń dányàn wò àdántán òun ni ká máa gbàdúrà pé kò ṣẹlẹ̀ ẹni bá wá wòsù tó wòsà tó ní kò sáyé onítọ̀hún bí òkú ni. bẹ́ẹ̀ ni. ṣé ìgbà kankan wà tí wọ́n ti mì í. kún lè ṣe eléyìí tó ń rẹ́rìn ó ti rántí ní 2017 mo máa ń ṣe radio listeners appreciation day kí n tó ní rédíò mo máa ń appreciate àwọn tó ń gbọ́ mi lórí rédíò àwọn èèyàn mi máa ń wá láti abroad a máa ń ṣe mo wá fẹ́ ṣe tọdún yẹn a wá ń lọ káàkiri Ìbàdàn à ń ṣe gbogbo ẹ̀ lọ à ń lọ à ń bọ̀ àwọn èèyàn ti fẹ́ ọjọ́ tá a máa ṣe gangan ní A3 hotel à ń lọ to hall àwọn boys mi wà ń bẹ̀ èmi sùn síbì kan kó máa join wọn lóru ìgbà tó di aago 3 òru tó di aago 3 òru ojú mi fọ́. ojú ṣe fi ń wò mí. bẹ́ẹ̀ ni ó kọ́kọ́ ta mí wá láti ojú oorun mo rò pé mò ń lálàá bí ìṣeré ìrànmọ́ mi. wọ́n gbé mi lọ bá àfáà mi wọ́n ṣàdúrà mọ́jú bí ẹ tiẹ̀ sí rí mi ló ṣe a tún wá lọ ọbẹ̀ ká tó débẹ̀ lọ́lọ́pàá bá tún mú wa wọ́n bá tún káńkọ́ọ̀fù sí mi lọ. pẹ̀lú ojú tí ò ríran. pẹ̀lú ojú tí ò ríran torí mọ́tò táwọn yẹn gbé wá gbé mi mọ́tò tí ò ní nọ́mbà ni wọ́n ló lè ní wá wọ́n la jí gbé ni. ẹ jẹ́ wọ́n lọ tọ́jú mi wọ́n ló lè ní wọ́n ti wá kó wá nu mọ́tò wọn tán wọ́n kó wá lọ bá ní àwọn ilé náà mọ̀ lè mọ̀ mí a lè sọ o Oriyomi Hamzat ló kọ mi o wọ́n kàn tẹ bírèkì láàrin ti gbé Oriyomi Hamzat kẹ̀ tí ó ní prógráàmù láàárọ̀ ìtìlẹ̀ bá mo lé mi nì ibi prógráàmù náà ojú mi ti fọ́ báyìí ẹ gbé mi lọ bí wọ́n ti fẹ́ tọ́jú mi o ní wọ́n bá sọ mi kalẹ̀ ní wọ́n bá gbé mi lọ bẹ̀ bí ọwọ́ aago kan ọ̀sán mo tó débẹ̀ ǹjọ́ yẹn ìgò dúdú báyìí mo lò mo kàn rárá rìnà fíní gbogbo tí mo lò ń bẹ̀ ojú 2 hours lọ kò sẹ́ni tó mọ tó ṣe mí wọ́n tó padà lọ tọ́jú mi so wọ́n máa ń dùn yẹn o. ẹ lọ fún program yẹn. mo lọ o mo ṣe kò sẹ́ni tó mọ tó ṣe mí àmọ́ lágídí jẹ kò sẹ́ni tó mọ tó ṣe mí o mo lọ mo jó ṣùgbọ́n àtijọ́ náà wọn fẹ́ mọ̀ pé àwọn ìyá mi pọ̀ àjẹ́rà àwọn ìyá mi tó jẹ́ mo lájẹ́ ayé mo ní tọ̀run mo ní ju gbogbo ẹ̀. ìkànnì wọn lẹ́yìn náà. nǹkan ò dẹ̀ ní ṣe yín lágbára lọ́wọ́ ẹ̀ ní jábọ́ lẹ́yìn gbogbo wa. àmín. alágídí Oriyomi Hamzat lóòótọ́ àmọ́ ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ẹni a máa máa nífẹ̀ẹ́ ni a máa máa dáríjì ni a máa máa dúró tì ni gbogbo nǹkan tó bá ń sọ a máa jàtẹ́wọ́gbà fún gbogbo ará ayé gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá tẹ́ ẹ̀ ń wò pátápátá ọmọ yín lélẹ́yìí kò síbi tá a fi sí. ètò Adédoyin ó padà.